dédé àkókò yìí ní orúkọ Olúwa, ẹni tí ó mú ìfẹ́ wá sáyé tó sì fi ìfẹ́ rẹ̀ hàn wá gẹ́gẹ́ kí a pín ìfẹ́ rẹ̀ fún gbogbo ayé. Ọ̀kan nínú ètò pàtàkì ìfẹ́ rẹ̀ náà ni ó gbé wa pàdé ní ìrọ̀lẹ́ òní. Kí Ọlọ́run ìfẹ́ kí ó bá ẹnìkọ̀ọ̀kan wa pàdé lórúkọ Jésù Kristi Olúwa wa. À ń gbéyẹ̀wò lórí pẹpẹ sí Ọlọ́run àìmọ̀. Yìí ni apá ìkẹjọ nínú ẹ̀kọ́ náà. Lónìí à ń wo àkórí tí a pè ní ìfẹ́ ni Ọlọ́run. Ẹ bá wo ìwé John kìíní orí 4 ẹsẹ̀ 8, 1 John chapter 4 verses 8. Ó ní ìfẹ́ ni Ọlọ́run. Ó ní ẹni kò bá ní ìfẹ́ kò mọ Ọlọ́run. A rí pé ọ̀rọ̀ tí ó lágbára ni a gbọ́ nípa rẹ̀ yìí. Ọlọ́run jẹ́ ìfẹ́. Bẹ́ẹ̀ nìkan kò bá wá ní ìfẹ́ ó ní kò mọ Ọlọ́run. Ṣé pé ẹja bá tó wá kọjá lọ sínú ìwé Kọ́ríńtì kìíní orí 13 láti ẹsẹ̀ kìíní níbẹ̀. Ó jẹ́ nǹkan tí ó yẹ kí a gbéyẹ̀wò dáadáa ká sì jókòó ká gangan ó rò nínú wa. Báwo ni a ṣe lè mọ Ọlọ́run ní tòótọ́ tó bá kù díẹ̀ káàtó. Ó ní bí mo tilẹ̀ ń fọ onírúurú èdè àti ti áńgẹ́lì tí èmi kò sì ní ìfẹ́, èmi dàbí idẹ tí ń dún tàbí ti kíńbálẹ̀ olóńgòrò. Mo sì ní ẹ̀bùn ìsọtẹ́lẹ̀ tí mo ní òye gbogbo ohun ìjìnlẹ̀ àti gbogbo ìmọ̀, tí mo sì ní gbogbo ìgbàgbọ́ tó bẹ́ẹ̀ tí mo lè ṣí àwọn òkè nípò, tí èmi kò sì ní ìfẹ́ èmi kò jẹ́ nǹkan. Mo sì ń fi gbogbo ohun ìní mi bọ́ àwọn tálákà, mo ti fi ara mi fi fúnni láti sun, tí èmi kò ní ìfẹ́ òní kò lé èrè kan. Ìfẹ́ a máa mú sùúrù, ìfẹ́ a máa ṣeun, ìfẹ́ kìí ṣe lára, ìfẹ́ kìí sọ̀rọ̀ ìgbéraga, kìí fẹ́, kìí hùwà àìtọ́, kìí wá ohun ti ara rẹ̀ nìkan. A kìí mú bínú, kò ní bẹ́ẹ̀ ni a kìí gbúrò ohun, kò yí yọ̀ sí ohun búburú. Ó ní ṣùgbọ́n a máa yọ̀ sí ohun rere, a máa faradà ohun gbogbo, a máa gba ohun gbogbo gbọ́, a máa retí ohun gbogbo, a sì máa faradà ohun gbogbo. Ìfẹ́ kìí yẹ̀ láé. Ẹ jẹ́ ká wo àwọn nǹkan tí Bíbélì kọ́ wa nígbà yìí pé ìyẹn ni pé gbogbo àwọn nǹkan tí a kọ́ nípa rẹ̀ yìí ó lè jẹ́ ìpín ènìyàn kan nígbà tí Olúwa rẹ̀ pè rẹ̀ ní ìránṣẹ́, nígbà tí Olúwa rẹ̀ pè rẹ̀ ní ọmọ Ọlọ́run. Nítorí náà pẹpẹ sí Ọlọ́run àìmọ̀ ni tí à ń gbéyẹ̀wò. Òṣìṣẹ́ nínú ilé ọgbà àjàrà, àwọn alábàáṣiṣẹ́pọ̀ pẹ̀lú Ọlọ́run, àwa ìránṣẹ́ Ọlọ́run, àwa tí a kọ̀ǹfẹ́sì Jésù rẹ̀ bí Olúwa àti olùgbàlà wa. Gbígbó la wà nínú tí a kọ́ yìí tí a sì gbọ́ yìí. Ìfẹ́ Ọlọ́run sí gbogbo ènìyàn, ìfẹ́ tí ò ní òdiwọ̀n ni. Ìyẹn ni pé kìí ṣe ìfẹ́ sí àwọn ẹ̀yà kan nítorí èyí tí wọ́n jẹ́. Gbogbo àgbáyé lónìí funfun tàbí dúdú kìí ṣe torí ibi tí a bí wa sí, òbí tó bí wa ni Ọlọ́run fi yàn wá sọ́jú bí ó ṣe ìfẹ́ rẹ̀ sí gbogbo ayé. Ìwé John orí 16, John 3:16 nítorí Ọlọ́run fẹ́ ayé tó bẹ́ẹ̀ gẹ́ tó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún wa pé ẹnikẹ́ni tó bá gbàgbọ́ ó ní kò ní ṣègbé wọ́n yóò lè ní ìyè ànípẹ̀kun. Ìyẹn ni pé ìgbàlà rẹ̀ ò àrísẹ́fẹ̀ fáwọn kan, àwọn tó gbọ́dọ̀ nígbàlà ni, àwọn tí ò gbọ́dọ̀ ní ni. Tó bá jẹ́ pé àrísẹ́fẹ̀ fáwọn kan ni tó ní condition nú, ìyẹn ni pé ó ṣe é ṣe kọ́mọ́kàn mi, ó ṣe kí n má tiẹ̀ gbúrò rẹ̀ rárá torí ibi tí a ti mú mi kú ò nítorí abúlé wa kì í ṣe ìgboro. Ọ̀yá àwọn ará ìgboro ni ọba tiẹ̀ tọ́ sí láti pa àwọn abúlé ló wá rí báyọ̀ lè mọ̀kàn àwọn ará ìgboro. Ṣùgbọ́n ìfẹ́ yìí ìfẹ́ tó general ni. Tó Bíbélì ajẹ́ yóò wá pé bàbá yìí pé nítorí a bá mọ Ọlọ́run náà ó ní a ó nífẹ̀ẹ́. Tí a bá ní orúkọ Ọlọ́run mìíràn àbí orúkọ Ọlọ́run míì ní ìfẹ́, bí o bá ti ṣí kò sí Ọlọ́run níbẹ̀. Ìyẹn ni pé a lè gbé pẹpẹ Ọlọ́run ró, a lè máa lọ síwájú pẹpẹ Ọlọ́run gẹ́gẹ́ bí a ti rí inú ìwé Iṣẹ́ Àpọ́stélì 17:23 pẹpẹ sí Ọlọ́run àìmọ̀. Ìyẹn ni pé fún gbogbo ọjọ́ ayé ènìyàn téèyàn fi ń lọ sílé ìjọsìn tó fi ń pe orúkọ Olúwa lẹ́nu rẹ̀, ó lè máa bẹ pẹpẹ sí Ọlọ́run àìmọ̀ wò nítorí kíni ohun tí Ọlọ́run jẹ́ kò sí nínú ayé rẹ̀.
láti ka yẹn yẹn pé ìwé yẹn lè ní gbogbo ẹ̀bùn ẹni tó ní gbogbo ẹ̀bùn tá a sọ yẹn tó ní ríran tó ní sọtẹ́lẹ̀ ó ní àwọn ìjìnlẹ̀ tẹ́ ẹ bá sọ gbogbo ìran ayé ó lè sọ túmọ̀ èdè àtòríṣiṣẹ́ àwọn iṣẹ́ agbára tí ìgbàgbọ́ tó lè ṣí òkè nídìí tí iṣẹ́ agbára ń ṣẹlẹ̀ ṣùgbọ́n kò sí ìfẹ́ yẹn pé ẹ lè máa ṣàfihàn fún yẹn ní nǹkan gangba míì tí ò tinú ìfẹ́ jáde wá so bí a ti manifest Ọlọ́run òun ni ìfẹ́ tá a fi hàn sí àwọn ará tá a fi hàn sí àwọn ènìyàn àwọn tó yẹ àtàwọn tí ò yẹ kì í ṣe tó pé wọ́n jẹ́ ẹbí wa àbọ̀n kì í ṣe ẹbí wa kì í ṣe tó pé wọ́n jẹ́ ọmọ ìjọ wa tàbí wọ́n ṣe ọmọ ìjọ wa bí a bá wá wo jókòó tí a wá gbé àwọn nǹkan yẹ̀wò dáadáa a rí i pé nínú àwùjọ wa lónìí ó kù díẹ̀ káàtó ká bẹ̀rẹ̀ ní ẹbí wa ká lọ sí àwùjọ wa ká lọ sínú ẹgbẹ́ tá à ń dálẹ̀ káàkiri ká wo inú ìjọ ká wo inú iṣẹ́ ìránṣẹ́ wa ká wá wo inú ọkàn wa ká wo níbo nífẹ̀ẹ́ Ọlọ́run wà nínú ayé wa bí ó bá sí ìfẹ́ Ọlọ́run ọ̀nà àbúlá fẹ́ wá sọ pé àmọ́ Ọlọ́run ò ìdákejì ìfẹ́ ní ìkórìíra ṣé tá a bá wá àwùjọ wa lónìí tá a wo inú ẹbí wa tá a wo àwùjọ wa tá a wo ilé iṣẹ́ wa tá a wo ọ́fíìsì wa tá a wo ilé ìwé wa kí ni manifest mẹ́ àpẹẹrẹ pé Ọlọ́run wà tàbí kò sí Ọlọ́run ibi tí Ọlọ́run bá wà ìmọ́lẹ̀ ni ibi tí ó bá sọ Ọlọ́run òkùnkùn ni àbájọ tí òkùnkùn bí sọ fún anúwẹ̀ Ìsáyà orí 60 Isaiah chapter 60 ó ní ká lè ká tàn torí pé òkùnkùn biribiri bo ayé òkùnkùn biribiri bo àwọn ènìyàn so tó kùnkùn torí pé kò bí ọba tí sí ìfẹ́ òkùnkùn ló ń bẹ níbẹ̀ táyé pé òkùnkùn ló wá bo ayé àní pé ibùgbé ìkà láyé wa ṣùgbọ́n a lè bẹ̀rẹ̀ rẹ̀ kése pé a lọ sí òkè òkun ká tó bá bẹ̀rẹ̀ rẹ̀ àbá lọ sí ìdàkejì odò lọ́hùn ká tó bẹ̀rẹ̀ rẹ̀ ká bẹ̀rẹ̀ rẹ̀ níbi tí a gbé wà ká fi hàn sí ọmọ kékeré yẹn ìyá yẹn bàbá yẹn ìránṣẹ́ yẹn ìjíṣẹ́ ìránṣẹ́ yẹn ká bẹ̀rẹ̀ sí practice yẹ bẹ́ẹ̀ oníkata kọ́ngbà kan ẹnikẹ́ni tí bàbá nípa láti ṣèrànwọ́ fún òun náà lẹ́nu kejì rẹ̀ gbogbo òwe Jésù ọ̀pọ̀lọpọ̀ òwe rẹ̀ tó dálé lórí náà nìyẹn nígbà tó sọ nípa ọkùnrin kan tí ó bọ́ sọ́wọ́ àwọn ọlọ́ṣà ará Samaria tó bọ́ sí ọkùnrin kan tó bọ́ sọ́wọ́ àwọn ọlọ́ṣà táwọn àlùfáà kọjá tí àwọn ọmọ Lífì náà kọjá pé ará Samaria àti gbogbo yẹn kórìíra ló wá fìfẹ́ hàn sí kí ni Jésù sọ fún wa níbẹ̀ ìwé John orí 13 ẹsẹ̀ 34-35 John 13:34-35 kí ló sọ fún wa níbẹ̀ wípé kí a fẹ́ràn ara wa gẹ́gẹ́ bó ń ṣe fẹ́ wa tí a bá wá fẹ́ràn ara wa bó ti fẹ́ wa Ọlọ́run wò la wá fẹ́ sọ pé a mọ̀ Ọlọ́run ló fẹ́ kílèmù pé a ní níta fi lọ́lọ́run ò ní fẹ́ tá a fi hàn síra wa tá a fi hàn sí ẹgbẹ́ wa tá a fi hàn sí ìjọ wa jẹ́jọ́ pé gẹ́gẹ́ bí láti kàánú kọ́nítì kẹtàlá yẹn yẹn pé yẹn lè wà nù sísítẹ́mù kan kọ́ mọ́ fẹ́ràn sísítẹ́mù yẹn kọ́ dẹ̀ máa sọ gbogbo ń bẹ ìfẹ́ ojú ń bẹ ìfẹ́ ìtàn ń bẹ ìfẹ́ náà láà pè nítorí pé a lè rí kọjá imú wa so ìfẹ́ náà láà pè bẹ́ẹ̀ Ọlọ́run pé àsákèsì lónìí wípé tó a pín tó tọ́ la mọ òun ká fi ìfẹ́ tó ń ní sí wa ká fi hàn ìfẹ́ tí ò láàlà ìfẹ́ tí ò lẹ́gbẹ́ ká bẹ̀rẹ̀ sí practice ẹ̀ lónìí pẹ̀lú ìwọ̀nba oore ọ̀fẹ́ tó fún wa ká spread irú ọ̀rọ̀ bẹ́yẹ léyìí ó tàn sí gbogbo ayé tábà tí ìmọ̀ fẹ́ Ọlọ́run fàyè wa ẹni tó fẹ́ràn ara rẹ̀ ò lè fẹ́ràn ẹlòmí ìfẹ́ ara rẹ̀ ni pé ó gba Jésù lẹ́gbẹ̀ẹ́ Olúwa tó nípa àdẹ̀ṣẹ́ rẹ̀ jẹ́wọ́ rẹ̀ ó wá fìfẹ́ yẹn rẹ̀ lómi pín ọ̀rọ̀ ìpẹ́lẹ́ lómi láti fẹ́ Kristi hàn sí wọn Ọlọ́run yóò ràn wá lọ́wọ́ látò pàdé ní wákàtí mi kí ó fẹ́ Kristi kí abaptisi wa sínú ìfẹ́ rẹ̀ àti bú ẹ̀mí rẹ̀ láti lè fi ìfẹ́ Kristi hàn fún gbogbo ayé lórúkọ Jésù Olúwa wa wọlé kútọ́ Nàìjíríà lẹ́yìn tẹ́ ń gbóhùn rẹ̀ àwọn àdírẹ́sì wa náà lẹ́ ń rí títà tó pàdé ní wákàtí mi lọ́sẹ̀ mi láàfin olùkọ́ àbísí fún Jésù Olúwa wa.